Àbúrò ṣá ẹ̀gbọ́n rẹ̀ ní àdá pa nítorí wípé ó ń béèrè ìbálòpọ̀ akọ-sí-akọ lọ́wọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀. Afurasí kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Salisu ló ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí ní ìpínlẹ̀ Ògùn tó sì ń wò kánbókánbó bí òkété inú ayanran lórí ẹ̀sùn wípé ó fi àdá ṣá ẹ̀gbọ́n rẹ̀ Màlàmí pa nítorí wípé ó ń béèrè ìbálòpọ̀ akọ-sí-akọ lọ́wọ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ní ìròyìn sọ wípé ó ṣẹlẹ̀ ní àdúgbò Arárọ̀mí lágbègbè Ṣàngó Ọ̀tà ní ìlú Ṣàngó Ọ̀tà ni ó ti ṣẹlẹ̀ ní bíi ọjọ́ mélòó kan sẹ́yìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní afurasí náà ní orúkọ rẹ̀ ń jẹ́ Sálísù. Ó sọ wípé ẹ̀gbọ́n òun tó ti di olóògbé báyìí ó jẹ́ ẹni ọdún mẹ́rìnléníàádọ́ta tó sì ń béèrè ìbálòpọ̀ lọ́wọ́ àbúrò rẹ̀ fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n látàrí eléyìí nígbà tí ẹni náà kò kọbi ara sí i ló fi ìbínú fa àdá yọ tí ó fi ṣá àbúrò rẹ̀ ní àdá pa. Ọlọ́pàá ní ìgbà tí nǹkan tí olóògbé Màlàmí tó ń béèrè ó kọjá àfaradà fún afurasí ọ̀hún ló bínú fa àdá yọ tó sì gba ẹ̀mí rẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Odùtọ́lá Ọmọlọ́lá ó sọ fún iléeṣẹ́ ìròyìn abẹ́lé Punch wípé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún arákùnrin ọ̀hún ló ti jẹ́wọ́ tó sì sọ wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n ti gbé olóògbé náà lọ sí ilé ìwòsàn báyìí fún àyẹ̀wò tó péye ní ìlú Ifọ̀. Ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì sọ fún àwọn ènìyàn tó wà níbẹ̀ àti àwọn ènìyàn wa tí wọ́n lọ mú afurasí ọ̀hún wípé lóòótọ́ ni òun ṣe kó pa ẹni náà nítorí wípé ó ń béèrè ìbálòpọ̀ ní ọwọ́ òun. Ìwádìí ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́, bẹ́ẹ̀ ni wọ́n sì ti gbé afurasí ọ̀hún lọ sí àtìmọ́lé fún ìwádìí tó lọ́ọ̀rìn. Àbúrò ṣá ẹ̀gbọ́n pa nítorí wípé ó ń béèrè ìbálòpọ̀ akọ-sí-akọ lọ́wọ́ rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí dá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.